ilé ọdún. Ẹ wo fíìmù náà ti jáde o, àmọ́ ẹ jẹ́ kí a rọra máa sọ̀rọ̀ kí a máa ṣọ́ èrò ẹnu wa. Kì í ṣe gbogbo ibi kọ́ la ti lè sọ̀rọ̀ ṣáká, kí a máa ṣọ́ ẹnu wa kí ẹnu wa má mú síbi tí ò yẹ. Ẹ wo fíìmù yìí ó kọ́ni lọ́gbọ́n lọ́pọ̀lọpọ̀. Ẹ lọ sí comment section kẹ́ jẹ́ kí a mọ òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jùlọ. Ṣé Juliet Jatto ni àbí Anike Ani? Ẹ jẹ́ kí a mọ̀ ní comment section. Ẹ wo fíìmù yìí dùn ládùjù. Tí ẹ bá dẹ̀ nífẹ̀ẹ́ sí fíìmù náà, ẹ lọ wò lórí Yorùbá Plus ní ẹ ti máa rí wò. Àwọn méjèèjì ọ̀rẹ́ méjì tí ó lọ ilé ọdún kan, ẹnu ẹ̀ mú tí ìkejì sì jẹ́ ọmọ jẹ́jẹ́. Báwo ni ilé ayé ṣe wá padà rí lẹ́yìn ìgbà tí wọ́n kóra wọn sínú wàhálà? Wọ́n máa tún jẹ́ ẹni tí ò lè padà sínú ìlú tí wọ́n ti wá. Ilé ọdún tó ń lọ yìí ẹ wá kó àgbákò ni wọ́n pé, àti wípé ọ̀rẹ́ Juliet Jatto gangan fúnra rẹ̀ ló fọwọ́ ara rẹ̀ fa wàhálà. Ibi tí fíìmù náà parí sí, òun gangan fúnra rẹ̀ kò tún lè ran ara rẹ̀ lọ́wọ́. Fíìmù yìí kọ́ni lọ́gbọ́n lọ́pọ̀lọpọ̀. Ẹ gbìyànjú láti lọ sí Yorùbá Plus fún fíìmù náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ rí fídíò wa ní, ẹ gbìyànjú láti tẹ subscribe button kí ẹ sì tẹ aago tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí a bá lè send notification sí yín nígbà tí a bá tún drop fíìmù tuntun lórí channel wa.